وأتم تسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله سبحانه وتعالى. عليتي يدوقف الله الصلاة فوى النبي محمد صلى الله عليه وسلم. لا دا صلاتنا وبوار إلي النبي أتي صحابة أتي وبات لنا ودش الله محمد صلى الله عليه وسلم تتيو في مادي وجايبين دي القيامة. أملينا أما تسواج بإذن الله تعالى برحمته وفضله إنه على ترى عمدة الأحكام للعلامة المقدسي عليه رحمة الله. بيتي ووداني كتاب الحج، كتاب الحج سيما كحديث للنسيش حديث أبي هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين. تنشي بلو ورا حج أتاكي جلو حج يوبيني لايني المحرم، لايني المحرم. وعن الله سبحانه وتعالى جل في علاه أن يوفقني وإياكم لما يحب ويرضى. ورتيبا كشتي الله سبحانه وتعالى سوكين شتي ودشاري ولن جوجادي كما جوتن وجادي رأي فانو أدوني فواني تنبان صلى الله بالله سبحانه وتعالى. وقلت يا أبا موسى كل ما شاجك شديد، قال الله قال رسوله قال الصحابة. سم رسول الله صلى الله عليه وسلم لا يحل للمرأة السلام أن تسافر مسيرة يوم لها قوم. لا يحل للمرأة أبا إذا بوشا لوني بايتي وا البخاري لا تسافر يوما وليلة. طيب، هذا الحديث حديث أبي هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين في باب سفر المرأة للحج بدون محرم. سفر المرأة للحج بدون محرم. انتي حديث اللي في أدرس فوانية kí obìnrin mùsùlùmí ó máa ṣe hajj biduni mahram, biduni mahram, láláì kò já sí pé ó ní mahram. Abu Hurairah radiyallahu ta'ala anhu ọlọ́jíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé la yahillu limra'atin, la yahillu limra'atin, ní kò tọ́ fún obìnrin kankan, kò tọ́ fún obìnrin kankan tu'minu billah, obìnrin tó nígbàgbọ́ sí Allah, wal yawmil akhir, ó tún wá nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn, ó nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn, ìyẹn ni ọjọ́ ìgbìndal qiyama. Obìnrin tó bá nígbàgbọ́ báyìí kò tọ́ fún an tusafira, obìnrin yóò wá ṣe ìrìn àjò, obìnrin yẹn ṣe ìrìn àjò masirata yawmin wa layla, masirata yawmin wa layla, ìrìn àjò odidi ọ̀sán kan òru kan, ìyẹn ni pé ìrìn àjò tí ó gbà fódidi èdè illa wa ma'aha hurba,
àfi kí ẹlẹ́tọ̀ rẹ̀ ó máa bẹ pẹ̀lú rẹ̀ àfi kí ẹlẹ́tọ̀ rẹ̀ kó máa bẹ pẹ̀lú rẹ̀ wa fi lafdhin lil-Bukhari inú ẹgbàá wa Imam al-Bukhari lafdhu Imam Bukhari lọ ní pé la tusafiru masirata yawmin pé kò gbọ́dọ̀ ní àjò dé kan illa ma'a dhi mahram àfi kó mú mahram dání ìjẹ́ tó bá less than day bí a few hours pé tó bá gbé flight nísìn láti kó yìí tó bá lóun l'Àbújá nílùú èní nísìn tó bá gbéra tó 9 láwàá ìgbà tí a bá fi rí tó 10 sí 10 o'clock pẹ̀lú ògùn Ọlọ́run ó ti land sí Àbújá tó bá ṣe tó fẹ́ sí tán bẹ́ẹ̀ l'Àbújá tó bá tún gbéra padà níbi 1 àbí 2 ìgbà tá a fi rí past 3 ó ti ṣe kí ni jama'a ó sì dé padà sí kò yìí naam irú obìnrin báyìí ṣe pé journey yẹn ò cover odidi day àbí níbi tí a mú day àti night tí irú eléyìí náà tọ́ là gbogbo tí ń bá ti ń jẹ́ ìrìn àjò la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir Ànábì ní kò tọ́ fóbìnrin kan tó nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tó tún wá nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn kó wá máa ṣe ìrìn àjò àyàfi tí a bá ṣe ìrìn àjò yìí mahram rẹ̀ gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀ yóò mahram àwọn wá ní maharimu rẹ̀ á kí o débẹ̀ insha Allah ó bẹ̀rẹ̀ látorí ọkọ àbọ́mọ rẹ̀ tó bí tó ti dàgbà tó ti gbọ́n pé yíò náà ṣúgbọ́rọ̀ ti bàlágọ̀ àbíkó kan ti gbọ́n sahih ní pé bí ò bá jẹ́ ti bàlágọ̀ at least ó ti jọmọ tó ṣe pé ó tó jùbọ ní tó lékè náà àwọn alfa gbogbo ẹlẹ́nu òkúlé lórí bàbá rẹ̀ ẹ̀gbọ́n lọ́kùnrin lọ́jọ́ mọ ìyá àbọ́lọ́jọ́ mọ bàbá àbọ́jọ́ jẹ́ ọmọ ìyá nìkan àbọ́jọ́ jẹ́ ọba kan nìkan àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu ṣẹ̀rí Aisha Allah tá padà ṣàlàyé wọn àwọn yẹn náà ń pè ní àwọn al-maharim al-madha al-maharim so ìkànnù wọn lọ́kùnrin gbọ́dọ̀ bá ṣe ní àjò yìí هذا هو الأصل وفي لفظ البخاري قل لا تسافر مسيرة يوم gbọ́dọ̀ ní odidi dé إلا مع ذي محرم àfi tó bá jẹ́ ipò mú mahram rẹ̀ dání tó ìtàbá ti wá mọ̀ ìdájọ́ yìí ibi ọ̀rọ̀ wá kù sí ni pé ìdájọ́ tó wà generally fún obìnrin ṣe ìrìn àjò rí obìnrin fẹ́ travel láti Èkó yìí ó ń lọ Ìbàdàn إلا مع ذي محرم ó fẹ́ travel ó ń lọ Ìlọrin إلا مع ذي محرم lópin ìgbà tó bìnrin ọ̀hún bá ti bàlágọ̀ so obìnrin tó bá wá ṣe ìrìn àjò tí ó ní mahram irú ìrìn àjò bẹ́ẹ̀ sáfàrù ma'asiya ìrìn àjò tí ń gbẹ́sẹ̀ ń bẹ̀ nítorí pé kò tọ́ bọ́lá ọba subhanahu wa ta'ala sọ pé kí ni jama'a tàtọ̀ obìnrin kò bá àti bọ́ bá sì wò pé òun smart tó bá ti bẹ́ sí ń táàmù pé ní ìrìn àjò tí ó bá ti fọ́ọ̀lù sí ní àjò ó lè lọ láì mẹ́rin kankan dání ó lè dá lọ àbá tó wá ti rí pé ìrìn àjò ló fọ́ọ̀lù sí ọmọ mahram dání àwọn alfáà ní hikima pọ̀ mẹ́ yìí jẹ́wọ̀ ìlú mí mọ̀ rú pé Ọlọ́run ti wá fúnlẹ̀ mọ́bìnrin báyìí wallahi tó fi wà ní àwọn obìnrin torí pé ìrìn àjò as-safar qit'atun min al-'adhab as-safar qit'atun min al-'adhab ìrìn àjò bí ìpín ìyà kan ni àwọn challenges kan máa ń fèsì èèyàn nígbà tí èèyàn bá ń bẹ lórí ìrìn àjò so obìnrin wá ní bá ṣe dá obìnrin ẹlẹgẹ́ ni wọ́n obìnrin ò lẹ́mìí wàhálà ìgbà míì lórí ìrìn àjò yẹn àwọn kan tó wà frustrating ló máa ń pọ̀ èyí tí ó bá dà lójú kan tán ìmí ilé bọ́ sẹ́gbẹ̀ kan yóò kàn máa sọkún ní kò má tí ó ṣe má yarhamukallah ìdí tó ṣe bùkátà sí mahram ni tó bá yẹ kó tí wá lọ́kùnrin tó jẹ́ mahram pàtàkì jùlọ àwọn àlùfáà tí wọ́n tiẹ̀ ní kó ti bàlágà yẹ kọ́ tó bá wọ́n àwọn ikọ́ ọmọ bíbí inú rẹ̀ ọmọ rẹ̀ yẹn ó ṣàwọn nǹkan kan olóbi lóòótọ́ ní tí ìyá ò lè ṣe ọmọkùnrin ọkùnrin lọ́kùnrin ó máa jẹ ọkùnrin ni tó bá rí challenge láwò pé a ṣe bí ọkùnrin òun náà dẹ̀ dúó confidence mọ́ wà so obìnrin Ọlọ́run bá tó gbó òfin yìí kalẹ̀ aláì òfin obìnrin lọ́wọ́
mo ti mọ ìyá kan láti ní àjò ni àwọn abú mahram dání ní àjò nǹkan ọmọ ni mahram yìí ọmọ náà ti dàgbà o bí ọ̀rọ̀ flight wọ́n ṣe dípò di issue nìyẹn ṣáàdì tí bẹ́ẹ̀ ó ṣáàdì pé miss flight bí ẹni tí àwọn ti lọ sùn bí kan wọ́n gbàgbé sùn lọ bẹ́ẹ̀ nǹkan rí nígbà tí ayé òde báyìí ìyá bá bú ẹkún pé àwọn dáwí iṣẹ́ tí ń gbé Nàìjíríà àwọn aráàlú ìbò tó ju wọ́n tó tún mọ́ lájú dáadáa ni ẹkún làwọn yìí wọ́n rí pé àwọn ẹkún sùn báyìí ó yá ilẹ̀ fẹ́ ìkankan wọ́n ìbá wọn rectify ẹ̀ nìyẹn mahram tó wà ń bẹ̀ nìyẹn wá imagine kó mọ̀ sí mahram bá a ti dá obìnrin ò lẹ́mìí fìtínà bá a ti dá obìnrin ò lẹ́mìí fìtínà obìnrin nǹkan tá a máa ń kún lọ́wọ́ ni wọ́n máa ń ní ìdí kún lọ́wọ́ gbogbo wa nínú ibi tóbìnrin ti wá ní ìdí kún lọ́wọ́ jù òun náà ni tó bá ń ṣe ìrìn àjò. طيب هذا هو الأصل ìgbọ̀rọ̀ wá dé bí kóbìnrin ó wá ṣe ìrìn àjò lórí hajj ìdájọ́ yìí ti clear pẹ̀lú hadith yìí kò nídìí àwọn yí ìdájọ́ lọ́rùn gbogbo ọ̀tọ̀ ọba ń ṣe ọmọ ìpọ́n gbẹ̀ṣẹ̀ ni wọ́n sì mọ̀ tọrọ àforíjì wọ́n tí àwọn rẹ̀ bá ń fọ́lẹ̀ sínú ọmọ pé kí ni wọ́n gbẹ̀ṣẹ̀ ni wọ́n sì mọ̀ tọrọ àforíjì èyí wọ́n ṣe tọ́mọ alọ́lọ́rùn pé àwọn àfáà kan pé mọ́ àwọn àfáà tó pín káàkiri ó clear náà sọ́n sọ̀rẹ̀ àbábí àwọn àlfáà kan wá tún ọ̀rọ̀ nìdí òun wà ní pé bó bá wá di pé ìrìn àjò yìí wá jẹ́ safaru hajjin aw umrah safaru hajjin aw umrah ká ní àjò kóbìnrin fẹ́ ṣe hajji àbú fẹ́ ṣe umrah ní ńkọ́ ṣé ìdájọ́ kóbìnrin ò gbọ́dọ̀ dá sí ìrìn àjò yìí náà ṣó tún sí wà àbí kó wà fakhtalafa fi dhalika ahlul ilm bil fuqaha fakhtalafa fi dhalika ahlul ilm bil fuqaha ibẹ̀ wọn làwọn onímọ̀ tágbọ̀ yẹ́sì ń bẹ lórí wọn ibi ọ̀rọ̀ wọn ò ti wá jẹ́ yọ̀kan mọ́nu ibẹ̀ wọn náà ti wá ní khilaf wa huwa khilafun mu'tabar huwa khilafun mu'tabar khilaf tó sì nítumọ̀ ni aláwọn míì nínú wọn kal-imamayni malikin wa shafi'i bí al-imam malik rahimahullah àti al-imam shafi'i rahimahullah àwọn ní al-mahramu laysa shartan fi hajj al-mar'ati al-muslima pé kóbìnrin mùsùlùmí ó ṣe hajji kìí ṣe nínú condition rẹ̀ ni pé ó gbọ́dọ̀ ní mahram kìí ṣe nínú condition rẹ̀ ni pé kíni ó gbọ́dọ̀ ní mahram àwọn máa wà láyé kọ̀ọ̀kan wá ọ̀rọ̀ tó Málíkì wá sọ tí Ṣáfi'í sọ yìí awáwọn àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàwọn tí wọ́n lọ síwájú àwọn Málíkì bí àwọn alfa àwọn àwọn tó ìpín táwọn náà dúó lé lórí nìyẹn ta ummil mu'minina ummina Aisha radiyallahu ta'ala anha wa ani sahabati ajma'in yalla wa Aisha ita dúó lórí nìyẹn wa bin Umar Abdullah ibn Umar inta wọn náà dúó lórí nìyẹn asùnkú Abdullah ibn Umar tọ́rọ bá di súnnà kìí bí súnnà ṣe rẹ̀ o Abdullah ibn Umar wa Abdullah ibn Zubair ibn al-Awwam radiyallahu anhu an sahabati ajma'in wa Ata àti kúrò dáwọn sọ̀hábà bá kawà sọ̀kalẹ̀ wa Ata ibn Abi Rabah in ti Ata lọ́nà dói Ata ta sí ń wí àgbàfà gbogbo olú Makkanu àgbàfà gbogbo olú Makka lójú ayé rẹ̀ wa ibn Sirin Muhammad ibn Sirin in ta wọn dói lórí ni والإمام الأوزاعي هنا تنين توفى ما هدنور الإمام الزهري بكنا قتادة الإمام قتادة التابعي الجليل انتوانا الدولوني أتوانا مي بي نوع الفاء داود الظاهري وأصحابه داود الظاهرية ابن حزم الدليل فاري توانا الدولوني إكبي أبيني مسلمين kò tọ́ kó dá sí ní àjò àmọ́ tó bá ṣe pé hajji ni olálàyé àwọn mí ò ní ó lè dá lọ àwọn mí ò ní tó bá rọ́kùnrin kan tó jẹ́ mùsùlùmí tí ń lọ òjò lọ àwọn mí ò ní tó bá ráwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí táwọn náà ń lọ rí ṣe hajji kó tẹ̀lé wọn lọ àwọn máa wọn ọ̀rọ̀ kan wá fi ṣe ìdúró lórí ọ̀rọ̀ wọn yalla wa Aisha radiyallahu anha wọ́n ti béèrè lọ́wọ́ yalla wa Aisha rí ipe almar'atu la tusafiru illa ma'a dhi mahram bàtà ń sọ̀rọ̀ àdìdà láwọn obìnrin ká lọ
obìnrin ò mọ̀ gbọ́dọ̀ ṣe ní àjọ pẹ̀lú mahram qalat ẹlẹ́wà Aisha wa ń dáhùn pé laysa kullu nisa'i tajidu mahraman laysa kullu nisa'i tajidu mahraman tàbá lóbìnrin ò gbọ́dọ̀ ṣe hajj pẹ̀lú mahram ṣé gbogbo obìnrin ní ò mọ̀ rí mahram wákì ilẹ̀ sọ fún wa ní sínú lóòtọ́ ìjẹ́ gbogbo obìnrin tá a bá rí ṣé gbogbo wọn ni wọ́n ní mahram tó dáfi wá sọ pé ńgbà tó bá tó rí mahram ní kó tó lọ ìdán tó bá jẹ́ pé laysa kullu nisa'i tajidu mahraman pé gbogbo obìnrin ò lè rí mahram ìtumọ̀ rẹ̀ ni pé ẹ má jà fi ṣàrùtò fún ẹ wá tiẹ̀ wá wò lásìkò tá a tiẹ̀ wá wáyé obìnrin lè rí mahram lóòtọ́ rí mahram ní àmọ́ tó wó bá yọ ó lè jó wà ara rẹ̀ nìkan ló yọ yíò wá dígbìtọ̀ ọ̀tún lè lọ àfijọ́ tó kọ rẹ̀ náà bá tó lówó ìtọ́ bá tó lówó tó lè fi nára rẹ̀ tó tún wá fi rán ọkọ rẹ̀ albayanu adẹ́ bọ̀ pé wọ́n gẹ́gẹ́ dá lówó fún ara rẹ̀ ó lóbìnrin ò gbọ́dọ̀ lọ àwọn tí wọ́n dórí lórí bẹ̀ dórí lórí ṣùgbọ́n àwọn alfa ọ̀rọ̀ yálà Aisha ìdúnwọ̀n sí pé tóun bá ti ní tí ọkọ ò bá ní àbí kò sì lówó tó lè fi fìnánsì ọkọ rẹ̀ tó ti rí tara rẹ̀ náà tó bá ti ráwọn gúrùpù kan tí wọ́n lọ tí ó lọ papọ̀ pẹ̀lú wọn kò sí láì fi mẹ́gbà náà ilé nìkan tí àwọn àlùfáà kọ̀ọ̀kan báyìí tí wọ́n tó lórí. Nafi' ọmọ kéwú ọmọ àti tó tún jẹ́ mawla fún Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhum an sahabati ajma'in ó ní kana yusafiru ma'a Abdullahi ibn Umar mawlayatun lahu laysa ma'ahunna mahram ó láwọn obìnrin kan tí Abdullahi ibn Umar ti tú okùn orúkọ lẹ́rùn wọn ipe wọn a máa ṣe ní àjò hajj pẹ̀lú Abdullahi ibn Umar meanwhile wọn a sì ní mahram kankan pẹ̀lú wọn. Ata ọbẹ̀ ìlọ́wọ́ Ata nípa obìnrin tí ò ní mahram kò sí lọ́kọ tí ó mú lọ hajj ṣùgbọ́n ó láwọn bí àwọn ẹrú àbáwọn ọmọ kẹta ń gbọ́dọ̀ rẹ̀ àbí nǹkan wípé wọ́n lè mójútó alámọ̀rí ọ̀rọ̀ rẹ̀ gbóò ní ó ní na'am Ata ní na'am falta hajj irú obìnrin bẹ́ẹ̀ kó lọ lè ṣe hajj gbàna. Muhammad ibn Sirin ó ní takhruju ma'a rajulin min al-muslimin la ba's tó bá pé yóò lọ pẹ̀lẹ́ nìkan tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin kò sí problem. Hamad ní la ba'sa lil mar'ati an tusafira bi ghayri mahramin ma'a as-salihin pé kò sí láì fi kóbìnrin ó ṣe hajj láì ní mahram tó bá ti lọ pẹ̀lú àwọn as-salihin pẹ̀lú àwọn ẹni rere. Al-Imam al-Awza'i alayhi rahmatullah ta kó tàwọn alẹ́kan ní takhruju ma'a qawmin 'udul tí ó bá lọ kó lọ pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ 'udul tó jẹ́ àwọn tó ní àdáálà tó bẹ̀rù Ọlọ́run. Al-Imam Shafi'i rahimahullah an takhruju ma'a hurratin muslimatin thiqa kó lọ pẹ̀lú obìnrin mùsùlùmí tó jọmọlúwàbí láti mọ̀ pé thiqa ní tí èso níbàjẹ́. Ibn Hazm wa ni al-mar'atu allati la mahrama laha obìnrin tí ò ní mahram fa innaha tahujj ó gbé ṣe hajj wala shay'a 'alayha ó sì láì fi fún fa in kana laha zawj ohun tó bá sì kú bá wá lọ́kọ o fa fardun 'alayhi an yahujja ma'aha dandan ni kọ́kọ́ rẹ̀ ó tẹ̀lé tọ́kọ bá ti lágbára àti lè tẹ̀lé fa in lam yaf'al tọ́kọ ò bá wá tẹ̀lé Ibn Hazm ni fa huwa 'asin lillahi ta'ala ọkọ ló ṣe Ọlọ́run ọba àlejọ́lá fatahujja dunahu kóbìnrin ni ó ṣe hajj láì wulẹ̀ mọ́kọ dání mọ́ wala shay'a 'alayha àwọn ògbẹ̀ṣẹ̀ ọkọ ló gbẹ̀ṣẹ̀ tí ó tẹ̀lé. gbogbo ọ̀rọ̀ táwọn àlùfáà wọn wáyé wá sọ yìí àwọn amú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá ọ̀gá àdìsí tí wọ́n máa ń sábà lò àwọn àlùfáà tí wọ́n gbá lọ́wọ́ wọn aládìsí ní dọ̀ífò àmọ́ wọn ní kò yẹ kẹ́ múrù dájọ́ báyìí ní àdìsí nígbà tá àdìsí ń sọ bí ìgbẹ̀yìn ìgbà ó ti rí ó ń sọ níjọ́ náà lọ fún Adi ibn Hatim radiyallahu anhu àni sọ́wọ́tà jùmọ̀yìn ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ pé fa in talat bika hayatun latarina adh-dha'inata tartahil min al-hayrati hatta tatufa bil-ka'bati la takhafa illa Allah. Ànábì sọ báyìí ìfọkànbalẹ̀ ó padà sí wọnú ayé tó pé ọ̀rọ̀ obìnrin tí ó gbéra látàwọn àdúgbò kan lọ́nà Yaman yóò sì máa bọ̀ wá sí Kaaba tí ó wá sí tawaf pé yóò sì máa rìn kò ní sí nǹkan kan tí ó dẹ́rù bá àwọn ni Ànábì sọ pé obìnrin ń wù wá látò dídí bẹ̀rù yóò wá sí hajj tí ó ṣe tawaf kò sì mú Ànábì ò sọ pé mú mahram dání wọ́n ní ń túmọ̀ sí pé ìmú mahram dání èṣe shart tó tó bá nínú shartu ni yóò hàn bí ọ̀rọ̀ tá Ànábì sọ pé yóò padà ṣẹlẹ̀ nínú ìgbẹ̀yìn ìgbà àwọn àfáà tí wọ́n gbá òun kọ tó lọ lè mú àdíṣe ló jẹ́ sáré fẹ́ mú ìsì ìgbà àwọn ní níbẹ̀ yẹn ọ̀rọ̀ dájọ́ kọ́lá Ànábì ń sọ Ànábì kan describe bí fọkànbalẹ̀ ṣe máa wà nínú ayé tó ní ìgbẹ̀yìn ìgbà. Al-bayan wadih. ẹlẹ́ẹ̀kejì a ní májẹ̀mú táwọn àlùfáà
tí wọ́n lóbìnrin gbọ́dọ̀ ní mahram tí wọ́n gbé kalẹ̀ pé ibi tọ́lọ́wọ́ bá sọ fún wa náà Kùránì ní pé man istata'a ilayhi sabila ibi ẹni tó bá ní kápá rẹ̀ náà ló sí lọ́nà yẹn pé sabila yẹn ìgbà tá Ànábì ó sì tú ní azadu wa rahila ogbó ta àdítà Ànábì fi tú tó bá ti ní tí ó jẹ tó dẹ̀ ní míìsì tí ó fi lọ gbogbo tá Ànábì fi tú nìyẹn pé sọ tẹ́yìn wá fẹ́ sọ man istata'a ilayhi sabila kí wá fẹ́ sọ sabila yẹn di mahram tafsiru ni wala to da Nabi sallallahu alaihi wasallam ani jini àwọn ṣe nígbà ọ̀rọ̀ di mélòó ina rí tí wọ́n mú wá alawo ya wa Nabi Muhammad sallallahu alaihi wasallam hajjajna ba'da an adhina lahum Umar ba'da an adhina lahunna Umar wọ́n ṣe hajj lẹ́yìn ko Nabi sallallahu alaihi wasallam ẹnu yọ̀ǹda daga gbà ní gẹ́gẹ́ bí Umar tó jẹ́ khalifatul muslimin an jẹ́ kí Umar an fi tó Umar létí pé tó mọ́rù ọgbọ́ afẹ́sí ájì lọ́dún ni àwọn ìyàwó ànábì ìfàtàn ní ìyẹn gan ni last hajj tí ó mọ́rù gan náà sí láyé lọ́dún náà wọ́n ni tí ó mọ́rù wá sí rẹ̀ ó mọ́rù wá mi Uthman ibn Affan wá pé òpédoko ó pé Abdurrahman ibn Auf ó pé ọ̀nà ẹ̀yin méjèèjì àwọn ìyàwó ànábì ó ṣe hajj ẹ̀yin méjèèjì lẹ́wàá lìdí wọn lọ níṣẹ́ wọn àdí máhàrọ̀mù torí kí wọ́n yé ṣe máhàrọ̀mù fún wọn ṣùgbọ́n àwọn ló ní kí wọ́n lìdí wọn lọ àwọn ní Uthman wa máa ń sábà pariwo oúnjẹ náà tán bá ti ń lọ lọ́nà pé tọ́ ẹnìkan kò gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó ànábì o wọ́n sì wà nínú ẹmọ wá àwọn ẹbọn tí máa ń rìn jọun wọ́n bá gbé ẹṣin tí wọ́n kọ́lé sẹ́yìn ẹṣin tí wọ́n máa wà níbẹ̀ táwọn ọlọ́lá máa ń wà inú ibẹ̀ làwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam máa wà. wọ́n ṣe hajj lẹ́yìn ànábì mahram ò sì tẹ̀lé wọn àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. àwọn míì wọ́n tún ní lásìkò Uthman náà ẹgbẹ́ àsìkò tí Umar lélẹ̀ ó tún jẹ́ àsìkò Uthman náà wọ́n tún ṣe hajj báyìí náà albayan wàdẹ́ kò sì sí mahram fún ilé làwọn ìrí táwọn alfa wọn lò pé tábà tí wá lè mọ rí àwọn ìyàwó ànábì tí wọ́n ń ṣe báyìí a jẹ́ pé ìgbàláyé wà kó bèrè ó ṣe hajj biduni mahram anibákan náà tàbí ti wá rẹ̀ tó lè wà nípò mahram ìtàrò kí mahram fẹ́ ṣe ó fẹ́ bá tẹ́kẹ̀ ọ̀rọ̀ kìíní kankankan gbogbo ní àjò gba challenge tí ẹ mọ́ fèsì lójú ọ̀nà àti ráwọn tí ó mọ̀ bá wọn ṣe ó tẹ̀ tó bí ayé ti dé lónìí nísì ẹ̀yẹn tí ó bá ti ájì yóò lọ pẹ̀lú agent ni gbogbo ẹbá àwọn passport mẹ́bá wọn kìíní kan any challenge tí ó bá fẹ́ mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn agent wọn ò bá wọn wà responsible àbí tó bá yẹ pé ó ní ìdí kó jẹ́ pòun gangan tó bá ti wà personal albayan wà dẹ́ pé ẹ fẹ́ confirm pé ṣóhun ni àbóhun kọ́ kankan àwọn yìí hùn tí wọ́n pàṣánà bá wọn. bákan náà àwọn mìíràn wá ní pàtàkì jùlọ hajj tó bá tiẹ̀ tó wá jọ́nà yàn àwọn mìíràn tó bá fi hajj náà fílà tọ̀ àwọn náà lè wó pé ìmọ̀ ti ṣèkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bọ̀ hajj tó bá tó wá jọ́nà tí ò tí ì ṣèkan rí àwọn òwò pé yẹ kọ́rọ̀ mahram wá jẹ́ nǹkan tí ó dì lọ́wọ́ àwọn atúmọ̀ èèyàn kan wá pé àwọn sáfàrù kan máa ń bẹ tí máa ń wà wájìbù náà tó pé nínú Islam àyè máa sọ pé kóbìnrin ó wá mahram kó tó lè ṣerú àwọn sáfàrù bẹ́ẹ̀ àyè wùlẹ̀ gbé ṣàrùtù mahram kalẹ̀ wọn torí wọ́n ti di wájìbù fún pé tó bá wá lè wá rúwé ẹ̀ bẹ́ẹ̀ pé ájì náà sáfàrù kílò náà sáfàrún wájib tí ájì bá ti jẹ́ wájìbù lórí ẹni ẹ̀ àwọn máa wà pẹ̀jú ìwé ẹ̀wà wọ́n ní obìnrin táwọn kèfèrí bí ó wà under caption lápẹ̀jú ìwé wọ́n ti mú síbì kan ó wá níbi bọ́kù lọ́wọ́ wọn pé ilẹ̀ Yíbò náà wá gbé lọ bí àwọn kidnapper kan lápẹ̀jú ìwé àwọn agbẹ̀rọ̀ lọ Yíbò wá níbi bọ́kù lọ́wọ́ wọn lẹ̀ Yíbò wá di express ó wá ní mọ́tò tí ó mọ̀ gbé bọ̀ wá síkò ó wá ní ìbá sì máa lọ síkò padà o àmọ́ kò sí tí wọ́n dáadé gbọ́lọ́mọ́jà gọ́nù tó nù ṣẹ̀ríà náà ṣẹ̀ríà Islam ẹ̀sìn tó pé ní irú obìnrin tó bọ́ lọ́wọ́ kidnapper máa wulẹ̀ wá mahram kankan káàkiri mọ́ sọ ti rọ́kọ̀ tí ó gbọ́ ọdẹ kò mọ̀ ìṣó ni o ó dà kálá Amẹ́ríkà lọ lọ máa lọ náà ọkọ̀ bọ́ náà níbẹ̀ wọn ní ọ̀rọ̀ mahram kò ní jẹ́ kí ni mọ́ kò ní jẹ́ ṣàrùtù mọ́ abóbìnrin tó wà tọkọ ní challenge kan tó wá nídìí kó lọ sí kóòtù lọ rí ìfẹjọ́ sùn ká níbi tí kóòtù bá wà ìlọ ní ṣẹ̀ríà kóòtù wà ìkó ìsìlú wà wọn ló lè ṣẹ́fàrù lẹ́bi tó ní mahram òun àtọkọ tí ó ṣe mahram náà ní nǹkan tí ń bẹ ní àárín wọn yìí ṣùgbọ́n eléyìí làwọn àlùfáà òní wọn máa ń gbé yẹ̀wò bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà lóbìnrin tó dáná zìnà ẹni ó bá dáná zìnà tó wá fẹ́ ṣe tẹ̀gírìb nínú jìyà tá a máa ń ṣe fóbìnrin tó ṣe zìnà tó bá jẹ́ pé kìí ṣe èyí tó má rí ni ó ń dán lọ́gọ́rùn-ún blálà
az-zaniyatu waz-zani fadribu kulla wahidin minhuma mi'ata jalda ọgọ́rùn bulala ṣe ilẹ̀ yìí ọgọ́rùn bulala yẹn a tún àmọ́ pé kíní kan ní taghribu am kí mo gbé o taghribu am ní pé wọ́n tún wá lè kúrò nínú ìlú tó ti ṣe hajj yẹn fún ìdí ọdún kan ó lè tìfìtìfì fún ìdí ọdún kan tán bá lè pé kó lọ yẹn wọ́n lè ní ó yá gbogbo Ògùn state yà fẹ́ rí ọmọ ẹ̀ ọdájọ́ olórí mùsùlùmí ló pé gbogbo Ògùn àti kó yìí àfẹ́ rí gbogbo bí ìmọ̀ ìyẹn ni pé oníbàjẹ́ ni wọ̀nyí nìyẹn ọ́ tún kó bá ẹlòmí ṣẹ́sì nínú aburú àwọn ìsìnà ẹ̀ náà ni ọ̀rọ̀ bèèrè tó bá ti ṣe ìsìnà báyìí táwọn èèyàn bá ti mọ̀ ọkùnrin míì náà tó ṣe pé fi qalbihi marad láìsàn bẹnu ọkàn tiẹ̀ náà òun náà wo náà nìyẹn pé bí a tó náà bá fi tó náà lọ yóò ṣe kí ni ó gbà tó náà so ara hekima tó wà bí kéṣẹ̀ rí àwa ní ẹṣẹ́ tagribu rẹ̀ ó kú láwùjọ yẹn ọkùnrin yẹn náà kó ní ó kú láwùjọ yẹn tọ́ì obìnrin náà ní kéṣẹ̀ tagribu am àwa ní kò gbọdọ̀ dúró ní Èkó kò gbọdọ̀ dúró lọ rí bóyá Ìbàdàn sáfàrù ní ó ṣe ayé ẹ̀kọ́ ó gbọdọ̀ mọ́ sọ pé mahram oníwà tẹ̀lé òun lọ ọdún bá rí pé àwọn nípa àwọn sáfàrù yìí jẹ́ wájib kò wá pẹ́ dandan kóbìnrin ó lo mahram mọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ní hajjun wájib alhajjul wájib tó bá sì wà lórí obìnrin pé obìnrin náà kó lọ ó yà bí òye bákan náà wọ́n tún wá mú hadithi kan wá hadithi Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wa an sahabati ajma'in wọ́n jẹ́ pé hadha alhadithu àwọn alfa méjèèjì ni wọ́n jọ mọ́ ń lò àwọn tó lóbìnrin lè ṣe hajj biduni mahram àtàwọn tí wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ ṣe hajj biduni mahram àwọn ọjọ́ mẹ́lú àdífì ó ní àdífì Abdullahi ibn Abbas radiyallahu anhuma wa an sahabati ajma'in ó ní sami'tu Rasulallahi sallallahu alaihi wasallam yaqul ó ní mo gbọ́ báyìí ni tó jíṣẹ́ Allah sallallahu alaihi wasallam tí sọ pé la yakhluwanna rajulun bimra'atin illa wa ma'aha dhu mahram ọkùnrin kò gbọ́dọ̀ dá wà nínú ibì kan pẹ̀lú obìnrin kan àyàfi kí mahram ọmọ wà ń bẹ wala tusafiru al-mar'a obìnrin ò sì gbọ́dọ̀ ṣe ìrìnàjò náà illa ma'a dhi mahram faqama rajulun faqama ọlọ́kùnrin kan wá dìde ń bẹ láàrin àwọn èèyàn nígbà tó wọ́ká rẹ̀ bí obìnrin gbọ́dọ̀ dá sí ní àjò ló bá dìde ya Rasulallah iye òtíṣẹ́ Ọlọ́run ọ̀rọ̀ tẹ́mọ̀ wí ìmọ̀ mú fẹ́ sọ̀rọ̀ lórí inna imra'ati kharajat hajja ìyàwó tèmi mọ̀ ti jáde kú nílé hajja òyí síbi tí lọ o inú rẹ̀ ṣe hajji ní orí annabi sallallahu alaihi wasallam wa inni katabtu fi ghazwati kadha wa kadha ebi ti fọ́kọ́ tèmi lẹ̀ pé mo fẹ́ lọ àjọ lọ jagun báyìí faqal annabi ní ìwọ fogun jíjà nílẹ̀ intaliq ma'aha ya lè lọ pẹ̀lú ìyàwó rẹ̀ kẹjọ lọ rí ṣe hajji intaliq fa hujja ma'a imra'atik ó yá lọ ìwà àti ẹjọ́ lọ rí ṣe hajj àwọn alfáà tí wọ́n lóbìnrin lè ṣe hajj láì ní mahram àwọn wá ní ẹ̀rí pé ànábì ò fọ́ ti obìnrin yẹn tààrà ànábì bá wí ọkọ ànábì ò sọ pé ó yẹ ní báyàwó rẹ̀ kò yẹ kí ìyàwó ni ó dá sí ní àjò láì jẹ́ pọ̀ wà mẹ́ irú ni wọ́n wọ́nú àdínkù nínú ẹ̀mẹ̀ká ànábì ò sọ bẹ́ẹ̀ tààrà ànábì kẹwàá bá sọ̀rọ̀ pé ìwọ náà ní lọ pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn àlùfáà tí wọ́n wá ní kò tọ́kóbìnrin ó dá sí ìrìn àjò àwọn làwọn lẹ̀rí yìí kéèṣẹ̀ yìí àwọn làwọn ní ẹ̀rí yìí kéèṣẹ̀ kí ni kéèṣẹ̀ yìí bí a tó wáyé pé kéèṣe dandan ní kóbìnrin ó lọ pẹ̀lú máhárọ̀mù ni èyí ṣe tá nẹ́bì ń sọ fọ́kọ rẹ̀ kó wá fi jihad lẹ̀ tá a sì nídìí rẹ̀ ń bẹ̀ àbẹ́bí wa ní kó fogun lẹ̀ kó mọ lọ rẹ̀ tẹ̀lé ìyàwó bí a jẹ́ pé kóbìnrin ó lọ pẹ̀lú ọkọ ní nǹkan pàtàkì ẹgbẹ́ àwọn méjì tí wọ́n jọ mú ẹ̀rí wọn jọ rí mú àbọ̀ jọ rí mú tó wá rí àwa ní kọ́ìdà kan nù mímọ̀ àníkọ̀ òfin ni ìjọ tí dalil ìdàkánà dalilu muhtamalan tí dalil bá ti ń di pé ó lè ẹ̀yin lè lò ẹ̀yin náà lè lò ní lílò sàwáwù tí ó yẹ pé àwọn kankan lò nílò tí ò ti ẹ̀jọ́ mọ́mọ́ nígbà kìíní ó balance pé kálukú ní kìíní ìjọ fẹ́ favor bátọ́lá lè ṣe láàlú bí i irú ẹ̀rí ìhun ẹ̀rí ló mọ́ ẹ̀ lọ rí wẹ́rí míì tí ó yá support claim yìí so
so eléyìí ní ìsìkálukú wọn ni wọ́n jọ ń fa ẹ̀rí yìí nísì wọ́n sì jọ rí ìfà àbúrò jọ rí ìfà wọ́n jọ rí ìfà so wọ́n tún mú yíò náà ọmọ wa lẹ́rìí pé ala kulli hal hadha kalamu ta'ifatin min ahli al-ilm báwa kan náà wọn ní mímọ́ bí wọ́n ti sọnù àwọn apá kejì náà àwọn àlùfáà àwọn làwọn wá dúró pé obìnrin ò gbọ́dọ̀ ṣe ìrìn àjò ò gbọ́dọ̀ lé hajj gẹ́gẹ́ bí ò ṣe gbọ́dọ̀ ṣe ìrìn àjò illa ma'a dhi mahram nínú àwọn àlùfáà tó dúró lé ní al-imam Abu Hanifa rahimahullah wal imam Ahmad ibn Muhammad ibn Hanbal rahimahullah rahmatan wasi'a òun náà sì làwọn ọ̀rọ̀ tá a bá látọ̀dọ̀ àwọn míì nínú àwọn tabi'un bí àwọn al-Hasan al-Basri àti bí àwọn Ikrimah àti bí àwọn Ibrahim an-Nakha'i Tawus al-Imam ash-Sha'bi wa Ishaq ibn Rahawayh wa Sufyan ath-Thawri wa ibn al-Mundhir àwọn afáàtà dákan wọn ìsáǹdì táwọn náà dúró lé lórí nù àwọn náà láwọn ẹ̀rí tí wọ́n náà táwọn náà wò tán gbára lé àkọ́kọ́ wọ́n kọ́ dúró lórí àdífì pé obìnrin ò gbọ́dọ̀ dá sí ní àjò illa ma'a dhi mahram wọ́n ní so ṣe hajji ṣe sáfàrù ní wọ́n náà kọ́ wo pọ́ìntì wọn hajji lóòtọ́ sáfàrù àbí sáfàrù kọ́ kí lẹ wá fi yọ hajji lẹ̀ nígbà náà bí lóbìnrin ò gbọ́dọ̀ sí ní àjò àbí pẹ̀lú mahram kí lẹ ṣe hajji ṣe sáfàrù wọ́n kọ́ dúró lórí ẹ̀rí o ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí tẹ kán àwọn náà tún wá tún lò ẹgbẹ́ tí è bá ṣe kóbìnrin ò gbọ́dọ̀ dá sí ìrìn àjò à ń sí ìrìn àjò lọ travel èé ṣe tá Ànábì ń sọ pé kọkùnrin ni ó fi jẹ jihad kalẹ̀ ó mọ tẹ̀lé ìyàwó rẹ̀ lọ tí ìbá ti nǹkan tó jọ́nà yàn Ànábì ò ní nìkan torí nǹkan tí ìṣọ́nà yàn kó wá nìkan fi jihad kalẹ̀ tí wọ́n rí pé àwọn ẹ̀rí wọ̀nyí náà lágbára bí ò mọ lágbára àwọn ẹ̀rí táwọn náà kó wá nù bákan náà àwọn tún ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ àwọn ahadithi kan ṣùgbọ́n àwọn alfáà ní àwọn àdíthì ilé kálúbá lálàáfíà ní àwọn onímọ̀ ròyìn lẹ́jọ́ oní la tusafir al-mar'a la tahujjanna imra'atun illa wa ma'aha dhu mahram pé obìnrin kan ò gbọ́dọ̀ ṣe hajji àfi kó ní mahram oní la tahujjanna yìí àdíthì ilé yóò lálàáfíà tó báyìí kó bá lálàáfíà ní ìlàtún máa lọ́rọ̀ lẹ́yìn tàjí ládìsì tó lá ọ̀rọ̀ mọ́lẹ̀ pọ̀nagada الإمام الدارقطني نوجه حديثنا الإمام الطبراني نقبع من المعجم وأن لا يحل لامرأة مسلمة أن تحج يوبري مسلمي وقبضوا شي حج حديث أبي أمامة الباهلي إلا مع زوج أو ذي محرم حديث تداق حجي شيء وزنكني أما دي سافر بكلير ولا ما شاف ما أبو يورو على كل حال بيعمل الفا bóníkálukú wọn bí wọ́n ti yapa ẹnu láàrin ara wọn nìyẹn tọ́ àlàyé mímọ̀ wá ní kíra pé àlàyé mímọ̀ ni tọ́rọ bá ti wá dálàyé mímọ̀ báyìí ìwọ kàtà libil ilm ọwà mọ̀ ṣe bahth wọ́n bá ṣe kí ni jama'a bahth láwọn ọdún tó pẹ́ sẹ́yìn stanley tí mi náà kọ́kọ́ dúró lórí tẹ́lẹ̀ ni pé obìnrin ò gbọ́dọ̀ ṣe ní àjò illa ma'a dhi mahramin àti pé kò sì gbọdọ̀ ṣe hajji náà illa ma'a dhi mahram àbẹ́gbàdàgbà sókè tó dé àdàkùn ẹja tó wó kìnnà àwọn àfáàrù tá a máa kó kalẹ̀ yìí náà bó láti fẹ́ sí àwọn táwa láwọn ìyàwó Ànábì ó sì wá mọ́ ó sì láyà sọ́lọ́ bẹ́ẹ̀ wọ́n wá mọ́ sí ní àjò lẹ́yìn Ànábì láì ní mahram ní tí wọ́n á ṣe pé àwọn sàábé tí wọ́n á nímọ̀ nípa rẹ̀ Umaru wá ti wá mọ́ Umaru náà sì lọ́wọ́ sínú ẹ̀ ìjú wọn àwọn Uthmanu àti Abdurrahman ibn Auf kama tẹ̀lé wọn lọ kò dájú pé ká ní bẹ́ẹ̀ bá ní ìdájọ́ ní ti rí ni àwọn sàábé Ànábì ò ní wá máa panupọ̀ lórí àwọn nǹkan ìbáyìí wọ́n ti takora wọn lórí ẹ̀mẹ́ ibi asára àwọn nǹkan míì àwọn nǹkan míì takora wọn èsì díẹ̀ pẹ́tọ̀ Abdullahi ibn Umar àtúwà mẹ́lẹ̀ tó yẹ pé káì kana shadidan ala tamassuk bis sunnah ó lágbára wà harisan ó fẹ́ràn ojú kòkòrò pé kó mọ ìyapa súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà tí wọ́n ń káwọn mẹ́wùlà yàtù rẹ̀ òun náà tí wọ́n ń kó wọn lọ wọn ni ẹja wo kí ní dáadáa ìgbà wọn lèmi náà wọn ẹja wo mas'ala yìí ká tún wọ dáadáa àmọ́ ọ̀rọ̀ ìmọ̀ ni o nígbà bá tún rí ìwádìí mọ̀mí tó tún múná dúkù dáadáa wọ́n tún lè padà síbi ìdàkọ́kọ́ ìgbàláyè tó wà ní ọ̀rọ̀ mọ́nú
ìkan àwọn alfáà tí wọ́n ti lọ nígbà gbàgbé Sahih Abi Hanifa Abi Yusuf alayhi rahmatullah orí ọ̀rọ̀ mas'ala limáwù sí máwù ni ìkan àwọn alfáà wá àdírẹ́sì mas'ala wọn ní lórí máwù yìí wọ́n sì ń kú lórí mas'ala wọ́n sì ń lọ́bù mí wọ́n tún padà síbẹ̀ wọ́n tún lọ́bù mí ó fẹ́ tó bí ẹ̀mẹ́ ní sẹ́mà wọn ó ti dórí mú kí fi pé kìíní kan ní òótọ́ ó bá tún yá tún padà síbẹ̀ ó dà ìpótún wa tọ́ kò tó tọ́ mọ́ ó dà pé ó tún wa tọ́ ṣé ìyẹn túmọ̀ pé sáwà fà tí wọ́n dúró lójú kan ní adúlójú kan kọ́ ìmọ̀ ni ẹ̀ tó pè ní mọ̀ nìyẹn yẹn Ibn Taymiyyah rahimahullah alayhi rahmatullah wọn àti ṣogbo ọ̀rọ̀ bá náà rí igbá àwọn onímọ̀ ìmọ̀ ní máa ń darí wọn ọmọ rẹ̀ tí wọ́n sọ kíní kan lánàá ó tún sọ ìmí lónìí ọwọ́ aláìmọ̀ kó wa dé wa ní àwọn afáwà yìí gan ọ̀tọ̀ ní tó sọ fún wa lánàá ọ̀tọ̀ ní tó sọ fún wa ní òní yàrá taqaddumu fil ilm taqaddumu fil ilm ìdàgbàsókè ìlọsíwájú wọn bá wà fà lọ́rọ̀ ni. fa ala kulli hal ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó bàbá wa di ọ̀rọ̀ náà tá a gbọ́yé báyìí tó wá kù ní pé káwá ní táwà wá mú o ní pé tóbìnrin ó bá ṣe ìrìn àjò ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú al-mahram man al-mahram wọ́n ní dhu mahram àwọn owó làwọn maharimu obìnrin ẹni al-mahram ẹni tá pè bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ tó kọ́ gbáwájú òní zawjul mar'a ọkọ obìnrin ọkọ rẹ̀ mahram rẹ̀ gẹ́gẹ́ nù number 1 tàbá wá mú ọkọ tán ó tún wá ní pé aw man tahrumu alayhi ala ta'bidi àtẹni tó ṣe pé ó di èèwọ̀ kóbìnrin ó fẹ́rú ẹ̀ lọ́kọ ní fífẹ́ èèwọ̀ láyé binasabin bóyá ń torí pé ẹ̀jẹ̀ jọ dà wọ́n papọ̀ ni aw sababin mubah àbí pẹ̀lú sábàbí kan tí gbà láàyè wà fún kó lè sọ wọ́n di èèwọ̀ láíláí kó fi lè èèwọ̀ fún wọn láíláí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kalimusahara bí ẹni tí ń bá ní dáná ọ̀rọ̀dọ́wà abẹ́ntájọ múmú ẹ̀yà bí òye al-Imam an-Nawawi rahimahullah nínú Sahih Muslim àwọn ni ala ta'bidi tá sọ yìí pé ó gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ ìwọ̀ fóbìnrin láíláí tí ò lè fẹ́ láíláí wípé àáfin sáfún kankan ni pé àwọn ẹlòmíì náà wà èèwọ̀ ní kéyìn ò fẹ́ wọn but kìí ṣe èèwọ̀ láíláí kìí ṣe kí ni o kìí ṣe èèwọ̀ láíláí èèwọ̀ pé mo àkọ́tà èèwọ̀ yẹn for a limited period ni tí kankan bá change a tún lè padà fẹ́ wà mẹ́rin rẹ̀ lápòjúwe ukhtu zawja àbúrò ìyàwó wa abẹ́gbọ́n ìyàwó wa àbábúrò ìyàwó wa àbúrò ìyá ìyàwó wa abẹ́gbọ́n ìyá ìyàwó wa àbábúrò bàbá ìyàwó wa abẹ́gbọ́n bàbá ìyàwó wa àwọn ẹni yìí níjọ́ tá bá ti fẹ́ obìnrin àwọn náà ti dèwọ̀ ó lè fẹ́ obìnrin ó tún wá fẹ́ àbúrò rẹ̀ haram àṣọ yìí burúkú táwọn èèyàn dánwò láyé lónìí o àwọn oníranù tán mọ́ láwọn ṣe sí náà yóò máa bá ya sùn bí ìjùmọ̀ bá ọmọ sùn aláì ìjùmọ̀ fà àbúrò ẹ̀ náà sùn ṣègbè yóò tó fún gbogbo wọn ogun ó sì nímọ̀ pé gbogbo àwọn ló ti wọlé tọ̀ bí a ti lólé ayé dé lónìí nìyẹn àwọn nínú ṣẹ̀ríà Islam níjọ́ tó bá ti fẹ́ obìnrin kan gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ìyá rẹ̀ àti ọmọ bàbá rẹ̀ wọ́n ti di ìwọ̀ fún ẹ kó fẹ́ wọn wọ́n ti mọ̀ wá kọ̀tà ìjẹ́ ìwọ̀ yẹn lè kú ò tí wọ́n di halal lọ́nà wo wọ́n di halal lọ́nà pé tíyàwó tá a fẹ́ òun bá jáde láyé a lè fẹ́ àbúrò rẹ̀ tíyàwó tá a fẹ́ bá jáde láyé a lè fẹ́ gbọ́n rẹ̀ tíyàwó tá a fẹ́ òun bá jáde láyé a lè fẹ́ àbúrò ìyá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ albayanu wà dẹ́ àbí kò jáde láyé náà bí á kìíní kan ṣẹlẹ̀ àwa kọra wálẹ̀ bóyá wọ́lọ́ kọ́ ní ọ̀ṣẹ̀tọ̀ láàkìní abúrún lówó pé òun ò fẹ́ràn rẹ̀ mọ́ olóhun ṣe kọ́lọ̀ òun ò fẹ́ gbé pẹ̀lú rẹ̀ mọ́ gbogbo ẹ̀ náà nígbà láyé rẹ̀ wà ní ṣẹ̀dá Islam tó bẹ̀rẹ̀ bá ṣáà ti ní jẹ́ ní own reason ó wá ṣe kọ́lọ̀ yẹ tán nìyẹn ìwọ́n wà wó pé mo ṣe wá fẹ́ràn mọ̀lẹ́bí wọn yìí wọn kí máa rí mẹ́ngbà mi obìnrin ó lẹ́bí tó dáa ọgbà àwọn ẹbí yìí sì wá dáa tábúrò rẹ̀ bá ń bẹ tọ́ ní pé ọlẹ̀ wá pàbúrò bóò ní ṣégébí àti ọmọ fẹ́ra wa aláìnú ṣẹ̀ríà Islam ìgbàláyé ṣe kí ni ó wá ẹ̀gbọ́n bá máa bínú pé ọkọ tó ń kọ gbogbo àwa tá à ń sọ náà nù ìbú ọlọ ní ò dá mọ́ àbúrò rẹ̀ sì gbà pé ọkùnrin tó dáa jù tí èèyàn lè fẹ́ láyé ni
ẹlòmí lè wá ní ṣẹ̀ríà àti wá gbarú kan báwọn láyé ṣẹ̀ríà ò sí ní gbà láyè ó gbarú ẹ̀ láyè gan ni ó dájú ó fi mọ̀ jẹ́kọ̀ọ́ fún gbogbo wa gbà mí ẹ fi mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ táwọn tọ́mọ láwọn ń kọra wọn lẹ́gbà mí irọ́ náà máa ń pa fúnra wọn gbà mí ó kéré sí ọ̀rọ̀ wọ obìnrin ìyàwó rẹ̀ ọ̀ní ó ṣe ọkẹ̀ gbọ́rọ̀ ọ̀ní kò gbọ́rọ̀ ní òlérí bú ìyàwó ni ìyàwó òfò ni ìyàwó àgbákò ni wọ́n ṣàṣọ gbogbo ẹ̀ káàkiri wọ́n wá bẹ̀ ọ́ wọ́n bọ́ ọṣọ́ gbọ́ wọ́n bẹ̀ ọ́ wọ́n ṣe gbá bàtọ́ bọ́ ọṣọ́ tó wá gbọ́ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ kan náà ni àwọn wá rí pé ìyá alágbájá yóò sì wá bàjì náà àbá kan sọ pé eléyìí ṣe lérí bú ìyàwó àbá ni ò ní sùúrù pẹ̀lú obìnrin ló ń bá fẹ́ nílẹ̀ Yorùbá yìí kí ni mọ́ndì yóò di wàhálà ni o kódà ọgbọ́ ó gbá ìyàwó rẹ̀ bò ìyàwó rẹ̀ bò ẹ̀tọ́ ti kọ́lẹ̀ kì í sí ìyàwó rẹ̀ mọ́ wá gbọ́kọ̀ mi ọkọ rẹ̀ bò wọ́n lọ rí pé kò dáa àwọn ibi tí a ti mọ̀ nú pé ńgbà tó ti ní ò dáa lẹ́lòmí ò fẹ́ àní kò yẹ kó wájú òní àfẹ́ ẹ̀hún ò sọ pé bẹ́ẹ̀ yẹn ni ọ̀ sọ pé bẹ́ẹ̀ yẹn ni bó ìyẹn ṣe bá fi mo dákú ṣeré ó dàbí níwìsì kan náà tó ṣẹlẹ̀ Nàìjíríà yìí náà ni ó ti bẹ́ẹ̀ tó bí ọdún mélòó kan nísìn yìí náà gbalẹ̀ kan bí èmi kan àwa kan rẹ̀ ni pé ara tí ṣẹlẹ̀ àfẹ́ fi kọ́ yín lẹ́kọ̀ọ́ dànù obìnrin kan náà ló lóun fẹ́ ṣe kọló lọ́dọ̀ ọkọ òun fẹ́ ọkọ òun mọ́ ó lè wá rí ṣe bó ti gba lọ́yà nù ìgbà tí ó tún wá gba lọ́yà ó tún wá rò pé obìnrin kóhun ó gbà obìnrin tí ó lè bóhun fi tara ìgbà ọkùnrin yẹn ò gbádùn ó ṣàròjọ fún obìnrin yẹn ó ṣàròjọ ọkọ rẹ̀ lọ́yà bá wò pé gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn kóhun ó bọ́kọ sọ̀rọ̀ àti yóò bọ́kọ sọ̀rọ̀ àti yóò lọ́kọ òun wọ́kọ káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbó wá gbọ́rọ̀ lẹ́nu ọkùnrin orí eléyìí wà responsible ẹ̀rá dá léléyìí ọ̀dá àṣọ ti ní tí ó ṣe nù rẹ̀ ó pàṣẹ di obìnrin ọ̀ bá sì irọ́ bá fáìlì ẹ̀ lọ́kọ́ wọ́n bá lọ́kọ́ tù lóòótọ́ wọ́n sì lọ́kọ́ tù adájọ́ sì gbé dájọ́ pé tọ́ nígbà tílẹ̀ kọ́ra tẹ́tílẹ̀ fẹ́ra yín mọ́ ó sì yà wọ́n méjèèjì ẹgbẹ́ ti gba judgment nù kálukú sì máa láti ẹ̀ lọ kó jọ́sẹ̀ mélòó ló bá gbọ́ pé lọ́yà tí ó bóun fáìlì kéèsì òun tó dúró lágbẹjọ́rò pé ọkọ òun ò ní fẹ́ òun mọ́ lọ́yà bá so igi pẹ̀lú lọ́yà tí wá sí báyìí àpò tí wá sí wọ́n lọ ní ilé ibú ni lọ́dọ̀ tèmi kí ni olóríṣẹ́lẹ́ yóò lọ mímí lọ́wọ́ èmi tí ń wọ́kọ́ ti pẹ́ ìwọ ọlọ́kọ́ sú lẹ́yìn jẹ́ kí ìsàmọ́nì ìta wà yìí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ bá ti lọ lọ́kùnrin tọ́lọ̀ sáà ní òun náà sáà dà débì kan ọ̀lẹ́ rẹ̀ tí ó dà tán yẹn lọ́nà àwọn abìtẹ́ bá jọ kù sí ẹ̀mọ̀ mánéjì ara yìí tó bá ṣọ́ra èṣù àìní lọ́kọ mọ́ lọ́fẹ́ lọ rí ra wọlé o lẹ́nu wọn náà tọ́ níyàwó aláyàwó rẹ̀ pọ̀ aláyàwó rẹ̀ kò sí ìtọ́ fẹ́ tí wàhálà rẹ̀ ò ní pọ̀ ọ̀nà wàhálà ni ó kẹ́ yàtọ̀tọ̀ ni eléyìí máa bẹ́ ọ fa wàhálà aṣọ èyí ó sì máa bẹ́ ọ fa wàhálà bàtà kò tán àmọ́ ọ̀pọ̀ wá fẹ́ kan kọ́ wá ní àpàtàkì wá fẹ́ báyìí mo kàn ní píìsì látàárọ̀ lójoojúmọ́ kò tí ẹ̀ sí nǹkan kan òpùrọ́ òsì ni ọ ọ̀gá òpùrọ́ alẹ́ ayé àtàlìkì àmọ̀ ni ọ kò sí obìnrin náà tọ́fẹ́ kò sí obìnrin náà kò sí bó ti lè smart tó kò sí bó ti lè gentle tó kò sí bó ti lè á ní kinní kan tó yẹ pé tí wọ́n náà kàn wò báyìí pé kálọ̀ obìnrin yóò lọ rí báyìí ni àbí kálọ̀ obìnrin yìí tún lọ nírú nǹkan báyìí lára ni yóò ṣe àkù kinní kan tọmọ manage bọ̀ tí o bá ti jí ṣúrú tọ́já ní pé rárá àní ọ̀ṣá àfẹ́ wọn náà ẹ ọkọ̀lẹ̀ ọkà ní pé wọ́n ti ń kọ́ ohun àwọn tó ọ̀rọ̀ jọ fún gan ní ó padà fẹ́ àwọn kéṣìṣì báyẹn wá pọ̀ láyé lónìí wọ́n ti rojọ́ ìyàwó rẹ̀ wá ẹni tí rojọ́ fún náà ní wò pé ibi ṣe àlè fún obìnrin yìí o kódà àwọn ẹlòmíì tó ní pé àwọn gàjọ ọmọ Yorùbá kó lè mọ́ di wàhálà òun kó mọ̀ rí pé èmi sì lè fẹ́ nìyí àmọ́ bá fẹ́ níṣìn inú yóò di wàhálà ni lórí wọn àtọkọ wọn àtọkùn wọn àtọrẹ rẹ wọn ní sọ̀rẹ́ mọ́ láíláí nìtúmọ̀ rẹ̀ chelsea láì máa ṣọ́ ọ̀tún náà ni kálukú ẹ̀mọ́ tí kálukú ọkọ̀ mọ́ rò ìgbà mí ẹ̀lọ́mí ò ní problem pé kó fẹ́ ọ̀rẹ́ ọ̀hún mọ́ bí jáde wọn ní problem ni pé tí kò ní ti mọ́ lọ sọ àṣírí òun fún aláìdániwọ́ ni wọ́n bá sì gbé yóò lọ ní sọ àṣírí rẹ fún ìhùn fọkànbalẹ̀ tí ìhùn náà bá gbọ́n pé akẹ́ni tó ṣẹ̀fẹ̀ bá gbọ́n olú ẹ kó sọ pé wọ́n bá rojú ọkùnrin rẹ̀ tó ń rò báyìí ajẹ́gbẹ́jọ́ tí nǹkan bá ṣe láàrin èmi àti ẹ̀ náà bọ́n ti máa ro òun ni ó kọ́ṣẹ̀ rẹ̀ pọ̀ tó wọ́n bá gbọ́n tí ó máa jẹ́ kó máa gbọ́ kó máa gbádùn pé rojú ọkọ rẹ̀ fún ẹláìdá
yóò mọ gbádùn ẹ̀ ọ́ ní pé ń jọ́ ti tiẹ̀ náà bá dé bí ó ti lọ rí irú tiẹ̀ fẹ́ lómi náà ni wọ́n ní kọjá kó rí ìró pé ala kulli hal bó la ń lọ bó la ti ń bọ̀ ni pé àwọn tá a pè ní mahram ó ní ọkọ abẹ́ni tó ṣe pé ìwọ ní ká fẹ́ láéláé ṣọ́n báyìí pé kìí ṣe ìwọ ká fẹ́ láéláé àìṣe mahram fún wọn ṣọ ọkọ nísìn ọ lè jẹ́ mahram fún àbúrò ìyàwó rẹ̀ àbí ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ àbí àbúrò ìyàwó rẹ̀ ọ̀nà kìí àyàwó mahram ló jẹ́ fún wọn because àìní lè fẹ́ àwọn ọmọ láéláé ni kódà kọ́ padà kọ́ ọmọ wọn lẹ̀ ẹ̀ lè fẹ́ láéláé lọ́rọ̀ ti fẹ́ ọmọ rí ó sì ti wọlé tọ̀ bẹ́ẹ̀ náà ni ìyá ọmọ rẹ̀ mahram lọ́mọ jẹ́ fún kí ni ó ti fẹ́ ìyá rí ó sì ti wọlé tọ̀ èèwọ̀ gbogbo tó bá jáde lára obìnrin tó ti fẹ́ rí ó gbọ́dọ̀ fẹ́ wọn ní ṣẹ̀ríà ọ̀rọ̀ albayan wadih so àwọn olówá fọ́ọ̀lù sínú kò báyìí àwọn níbi àwọn al-aba wal-ajdad gbogbo bàbá obìnrin bàbá rẹ̀ tó bí mahram rẹ̀ ni tó bá tún ní bàbá tó bí gẹ́gẹ́ ní tó bí bàbá rẹ̀ gẹ́gẹ́ kí láwọn náà ọmọ ò lè fẹ́ bàbá rẹ̀ láéláé bákan náà al-abna ọmọ tó bèèrè bá bí mahram ní ọmọ rẹ̀ lè ṣe mahram rẹ̀ báyé pé ní mahram yẹn ó lè fi lọ́kọ náà ọmọ lè fi ìyá rẹ̀ lọ́kọ ló jẹ́ sí pé Anas ibn Malik radiyallahu ta'ala anhu wa sahabata ajma'in Anas ló fi ìyá rẹ̀ ló fi lọ́kọ àwọn kọlù àwọn tíri àtàṣì kí ni wọ́n jẹ́ àṣìkò wọn bóyí bá ń jẹmọ́ Anas ló fi ìyá rẹ̀ lọ́kọ so ọmọ àwọn ọmọ tàbá bákan náà al-ikhwa àwọn tàbá jọ jẹ́ ọmọ ìyá ṣé ó lè jẹ́ ikhwatun ashiqa àwọn tàbá jẹ́ ọmọ ìyá ọmọ bàbá mahram àbí ikhwatun li abin àbájọ jẹ́ ọbàkan àìṣọ́ ọmọ ìyá àmọ́ ọmọ kí ni wá ọmọ bàbá àwọn ikhwatun li àbí ọmọ ìyá ni wá àti ṣe ọbàkan gbogbo àwọn tàà ń dákọ̀ yìí gbogbo wọn kí ni wọ́n mahram gbogbo wọn sí ẹ̀jẹ̀ kan ti dàyín pọ̀ tẹ́jẹ̀ bàbá ló dàyín pọ̀ ni àbí ẹ̀jẹ̀ ìyá bákan náà abna'ul ikhwa obìnrin àwọn ọmọ tí àwọn ọmọ ìyá rẹ̀ bá bí kò bá jẹ́ ikhwa tá dápọ̀ lẹ́ka ṣìkọ́ àbí ikhwa al-ab àbí lè gbogbo wọn náà ipò mahram náà wà fún ọmọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ brọ́dà rẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ náà ni bákan náà nínú irú ẹ̀ náà ni al-a'mam àwọn ń kú rẹ̀ wá gbọ́ kiri kan yìí láàrin yìí o gbọ́ yàtọ̀ kan bẹ láàrin difference kan bẹ láàrin àbúrò bàbá obìnrin àtẹ̀gbọ́n bàbá rẹ̀ ipò mahram náà wà sí àbúrò bàbá àti ẹ̀gbọ́n bàbá ipò kí ni wọ́n wà ipò mahram àmọ́ ọmọ àbúrò bàbá ẹ̀ sí mahram fún àbúrò dádì ẹ̀ gẹ́gẹ́ ọmọ wọn kìí ṣe mahram ìwọ náà dẹ̀ lè jẹ́ mahram fún ọmọ obìnrin àbúrò dádì ẹ̀ torí pé ẹ̀yin lè fẹ́ra yín oyé ẹ̀yin yẹn lè fẹ́ra yín ẹ̀yin tí ń di cousin bákàbàkà àwọn bàbá àtàbúrò bàbá ipò bàbá náà wà fún ọmọ kọ̀ọ̀kan náà ara wọn albayanu wà dẹ́ bẹ́ẹ̀rẹ̀ làbúrò ìyá abẹ́gbẹ́ ìyá wa ipò mahram ni ṣùgbọ́n ọmọ àbúrò ìyá àbí ọmọ ẹ̀gbọ́n ìyá kìí ṣe mahram albayanu wà dẹ́ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà wá ní àwọn tó bá yípa abájọ mú ọmú papọ̀ ipò mahram náà ni wọ́n wá ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àtúwá ní àwọn al-maharim bil musahara àwọn tó yẹ pàwọn náà di mahram wa pẹ̀lú níbi ìdáná níbi pa lọ́rí lọ́kọ́ ń bẹ́ àbá lọ́rí láyá ń bẹ́ àpòjúwe abna zawj ọkọ tá a fẹ́ ọmọ rẹ̀ tó bá bí ipò mahram ni mo bá àmọ́ jẹpa wà nísìn bí a ọkọ tí ní ọkọ níyàwó kan ọmọ tó ti kọ́kọ́ bí yẹn ọkùnrin yẹn ipò mahram ló wà fún àwa albayanu wà dẹ́ bẹ́ẹ̀ ni àbá uzawj bàbá tó bí ọkọ ẹni ipò bàbá ni ó wà fún bàbá tó bí kí ni ọkọ ẹni bẹ́ẹ̀ náà ni azwajul banat ọmọ wa obìnrin ọkọ tó bá fẹ́ mahram wa ni ó lè mú àṣẹ ní àjò àlejò wà papọ̀ nínú ilé ó yà bí òyì bẹ́ẹ̀ náà ni azwajul ummahat àwọn ọkọ ìyá bí àyà rẹ̀ tó bí ọdún alọ́lọ́kọ́ ń bò mí ọkọ mọ́mí ẹ̀yẹn
ipò bàbá ló wà fún ẹ mahram ní ẹjọ́ ń jẹ́ sí ara yín àmọ́ ò pẹ̀lú ṣáàrùtù pé yóò jẹ́ pọ́kọ mọ́mí ẹ̀yẹn wọ́n ti jọ wọlé tọ́ra tí nǹkan ò bá tí ìdàpọ̀ láàrin wọn kò tí di mahram until tó bá tó di pé yes wọ́n ti jọ àpapọ̀ gbogbo eléyìí ó ní Allah subhanahu wa ta'ala ló sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú al-Qur'an mo láwà náà mo là ń bọ̀ ó ní pé tá a bá gbà kó gbé ẹni tí ó bá ṣe hajj gbọdọ̀ ní mahram àwọn ẹni tó gbọdọ̀ lọ pẹ̀lú rẹ̀ àmọ́kálá àwòye tí gbogbo àwọn àfáàrù tá à ń kó àtàwọn àlàyé tá a ti látàárọ̀ pé obìnrin lè lọ hajj láì ní mahram but èyí tó dáa jù Allahu a'lam wọn bá ní agbóbìnrin ní márùn èyí tó dáa jù fóbìnrin mùsùlùmí ó ní pé kó lọ pẹ̀lú kíni pẹ̀lú mahram khurujan min al-khilaf ó ti ẹ̀kọ́kọ́ kú níbi àwọn àfáà kan sọ pé àwọn kan sọ pé yìí dráàgì mọ́ra wọn lọ́wọ́ yìí lọ pẹ̀lú mahram dráàgì mahram yẹn ìwọ náà wò pé kò lówó lọ́dún yìí ni ọ̀hún bí ti ń wo yìí títí next year owó rẹ̀ ti ń dá òpè torí ìtọ́kọ rẹ̀ dádó tẹ́mi náà wà nínáwó mi lè sanwó fáwọn alálàájì lè sanwó fáwọn kíni wọ́n bọ̀ tọ́jú ẹ̀ lọ́dún tí ń bọ̀ ó wá fún wàwà yìí àbọ̀ tọ́jú ẹ̀ tí ó fi di kíni o tí ó fi di next year tó wọ ọkọ rẹ̀ ní ó pè ó yá ẹ̀yà kò tí ì náà wà ẹ̀wájú lọ ìyẹn ló dáa jù ó wà aslam ó wà kíni o aslam káwá ní èmi ò ọkọ ò dájú pé yóò lọ o a ní ìtọ́ dìmú náà ní kóbìnrin lè dá lọ ó lè lọ àmì tó wá ti gbà pé ṣáàrùtù ni onílọ́nu àbí tí máhárọ̀mù rẹ̀ bóyá ọkọ náà ni bóyá bàbá rẹ̀ bóyá ọmọ rẹ̀ bóyá ìgbà bóyá àwọn afáwà gbé mọ́sálà kan yẹ̀wò tó bá ní máhárọ̀mù tán ó dá ọkọ olówó ó wá rí àbúrò rẹ̀ náà tó lówó àbúrò rẹ̀ fẹ́ràn ní hajj ṣọ́kọ́ lè wá sọ pé ọ̀gbọ̀rọ̀ lọ ọlọ́kọ̀ gbọ́rọ̀ kọ fún nítorí pé ìjọsìn ló fẹ́ lọ rí ṣe kíni ló fẹ́ lọ rí ṣe àwọn agbé mọ́sálà ìdúró záwùjì kalẹ̀ ìyọ̀ǹda ọkọ wọn ni kó sọ fọ́kọ ó sì gbọ́yọ̀ǹda ọkọ kò tọ́kọ́kọ́ ó kọ̀ àwọn àlùfáà mi wà ní tọ́kọ́ bá kọ̀ pé ó lè tẹ̀ lábúrú ẹ̀ lọ́sẹ̀ ò lọ hajj ọdún yìí ìjọ lè tẹ̀ láṣẹ ọkọ mẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àlùfáà dole pé irọ́ ò gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ọkọ yẹn èyí ò fẹ́ dọkọ búnú ìyàwó rẹ̀ fẹ́ lọ rí sí náà ọwá ní kó mọ́ sí kíni ó máa lọ ló dàbí ìgbà tó bá rò fẹ́ lọ kínú kó wá ní kò gbọ́dọ̀ kínú náà ni ó mọ̀ dáhùn èmi ò lọ ajé ilé àyàfi tó bá ṣe pé lílọ tóbìnrin yẹn fẹ́ lọ ọkọ náà rí ó dẹ̀ ń clear pé kìí ṣe ìjọsìn ló fẹ́ lọ sí ṣùgbọ́n àwọn obìnrin àwọn ọlọ́kùnrin sàánú àwọn obìnrin tí ń bẹ́ńtà lónìí gbogbo nǹkan tó fi máa ń pẹ́pẹ́ ọkọ wọn gbogbo mẹ́ kó mọ̀ kó fìlì ẹ̀ wọ́n sàánú gbogbo àwọn obìnrin o wọ́n náà ọ́ sì fìlì ẹ̀ lóòótọ́ ó bá ti fẹ́ pẹ́pẹ́ rẹ nu tó bá kéré wà níyẹn kó fẹ́ pẹ́pẹ́ rẹ ni ọ lè sọ pé kò sáyè ọ wá jó clear pé ó kàn fẹ́ fi kíní ó kàn fẹ́ fi láàbí lójú lásán náà torí gbóbi ni mi ọgbọ nígbà tẹ́lẹ̀ wá rówó rẹ wa lọ atúmọ̀ rẹ tó fẹ́ rẹ wa tí ká túbọ̀ á lọ sí láàánú ìkíláàsì ọ̀hún náà wá dà báyìí ẹ̀jẹ̀ oníṣẹ́ ó lè jẹ́ kí kírun ẹ̀sìn bàbá ó lè jẹ́ pé kí kírun báwọn wọ́n náà wá wò pé àti wọ́n tí ìrùn tí lọ dédé tó wá ní ájì ló kàn lọ́rọ̀ rẹ̀ ní kí ni èyí máa lọ́ǹtẹ̀ mi o ọlọ́run ló gbàdúrà mi ló gbé àbúrò mi ló fawọ́ àbúrò mi sókè èmi ò lè wà pẹ̀lú àwọn aláyé bàjẹ́ yọ aláyé tó sún sí àwọn karambà nígbà wọ́n pọ̀ nù àwọn obìnrin láyé lónìí o àmọ́ èyí tó dá ni pé wọ́n ọkùnrin dákun tíyàwó rẹ̀ bá ti rí bẹ́ẹ̀ yọ dá fún ọkùnrin mi náà sì ń bẹ aládẹ́wò lòun náà bá ti sọ tóbi rẹ̀ yìí èmi náà ìyàwó sọ ti ẹ̀ pẹ̀lú ikhlas pẹ̀lú ó fẹ́ ṣe mímọ́ fọ́lọ́hun ti ẹ̀ ni ó wá gbá yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ pé Abu Abdullahi mo kó rí rẹ̀ kí ló ṣẹlẹ̀ àbúrò mi máa pè mí ó ní sẹ́ndì pásítọ̀tù mi pé ń lọ ajé ọdún yìí ṣẹ́kùn kí ni ẹdùn pé alhamdulillah mashallah àbí ẹ̀kọ́ ṣe ọjọ́ ọkọ̀ wá sí lẹ́mì ìwọ́ wà lọ ajé mi máa wà lé ọ wá dé wà máa ṣàkọsẹ́ mi pé ìwọ́ ní káàbá ìwọ́ ní wà ní sọ pé tí ń bẹ̀lẹ̀ yìí ta ni o wà ní sọ pé tí ń bẹ̀lẹ̀ mi ò ní ẹ ọgbọ̀ kò sáyè kò sáyè báwo kò yí tí sì ń ṣe ni pé ìwọ́ wá lọ àwọn akọ́kọ́ ṣáájú mi lọ mọ́ká àádé wà máa pè wọ́n lálájá gbà wọn gbogbo ọkùnrin tó rí bẹ́ẹ̀
tó kí ń gbàdúrà bí kíyàwó rẹ̀ ó ga wallahi ó ń ṣe rí burúkú fún ara rẹ̀ wallahi rí burúkú ló ń ṣe fún ara rẹ̀ tọ́lọ́run bá níyàwó rẹ̀ ni ó ga tí wọ́n ló fi ga tí ó ga mọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam in tí Khadija kópa nínú oríire Ìsìláàmù lónìí olóńlọ ẹ̀ obìnrin sáà níyàwó Ànábì ni owó rẹ̀ Ànábì ná pẹ́lú bá gbé ìyàwó rẹ̀ lọ́sí kó ìyàwó rẹ̀ lọ́wọ́ kó máa lówó sí kún lọ́wọ́ wọ́n bá ní lù ọ́ sí ayé wọ́n bá ní lù ọ́ sí kíní kan àwọn náà mọ̀ tó bá gbà pé wọ́n lọ́mọ bá manage business rẹ̀ tó di secretary rẹ̀ dí òun ni kó ní ọkàn mọ̀ wọn ara rẹ̀ gẹ́gẹ́ bí pé ọkọ mi rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn obìnrin mílẹ̀ tí wọ́n get it wrong lónà tó rí pé ọkọ tí wọ́n ń ṣe lábẹ́rẹ̀ inú kan máa dáadọ́ ọkọ ni ó yà fà ẹ lọ mú kí ní ẹ̀ wá nígbà ẹ̀kọ́kọ́ rẹ̀ gan ni tẹ́kọ̀ọ́ àmọ̀ ọkọ ẹni ọkọ náà ní wọ́n kọ̀ bá rí ọlọ́mọdé mi ò ṣe irú àgbákò báyìí ó ti gba ṣòkò tó ń di rẹ̀ nu ó wá gbé ìrólé irú àgbákò bẹ́ ọlọ́mọdé mi ó bá wọ́n sí o torí àgbákò nínú kan báwọn gómìnà ó máa sọ di igbá síwọ́ a'udhu billahi minash shaitanir rajim àmọ́ mọ́ wá ìfàsẹ́yìn ìyàwó ẹ̀ máa wá kí ni ìlọsíwájú ìwọ ìyàwó náà mọ́ sì gbọ́ ọkọ gìràgìrà níbi tí ti ń wá ìdàgbàsókè fún ọlọ́mọsá fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ nígbà àsìkò tí wá lọ báyìí ẹjá Dubai ní sí ẹ̀rọ kẹ́sì assembly ọjọ́ sí lọ abẹ́lúwà Allah subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaa'an min kulli da' wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka هل من سؤال؟ السلام عليكم ورحمة الله وبركاته.